Aláròyé máa wí o. Ìbò ọdún 2027 èyí ni àbọ̀ ìpàdé bòńkẹ́lẹ́ tó wáyé láàrin Jonathan àti ààrẹ Tinubu l'Àbújá. Ọjọ́ Àìkú Sunday, ọjọ́ kejì oṣù kẹjọ ọdún 2026 yìí ni ààrẹ Bọ́lá Tinubu àti ọ̀jọ̀gbọ́n Goodluck Jonathan ṣèpàdé bòńkẹ́lẹ́ láàrin ara wọn ní Aso Rock l'Àbújá. Aláròyé gbọ́ wípé títí di àsìkò tá à ń kọ ìròyìn yìí wọn kò tí ì sọ kókó ìpàdé náà fẹ́nìkankan. Bákan náà ni wọn kò jẹ́ káwọn oníròyìn kankan wà níbi ìpàdé pàtàkì yìí nítorí tí wọn kò fẹ́ kí ohun tí wọ́n jọ sọ níbẹ̀ ó lù síta. Ṣáájú àkókò náà, ọ̀jọ̀gbọ́n Goodluck Jonathan kò bá ẹnikẹ́ni sọ̀rọ̀ lórí bóyá ó máa díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí àbí kò ní dupò. Gbogbo bí wọ́n ṣe ń dárúkọ rẹ̀ mọ́ àwọn olóṣèlú jàǹkànjàǹkàn tó lè díje lọ́dún 2027, òun náà ni kò fèsì, bẹ́ẹ̀ ni kò sọ ohunkóhun lórí àhesọ náà. Ṣùgbọ́n àwọn kan tí wọ́n mọ ohun táwọn olóṣèlú ilẹ̀ wa lè ṣe ti ń sọ wípé ìpàdé àwọn olóṣèlú náà kò lè ju ọ̀rọ̀ ìbò ọdún 2027 tó ń bọ̀ lọ́nà yìí lọ. Wọ́n ní ó ṣeé ṣe kó jẹ́ wípé wọ́n jọ ń sọ̀rọ̀ lórí ipò tí ètò ààbò orílẹ̀-èdè yìí wà àti ipò ẹ̀yìn tọ́rọ̀ ajé orílẹ̀-èdè yìí náà wà lásìkò yìí ni ìpàdé ọ̀hún dá lé lórí. Bẹ́ ò bá gbàgbé, 30 oṣù karùn-ún ọdún yìí ni igun ẹgbẹ́ òṣèlú PDP èyí tí Tanimu Turaki ń ṣàkóso rẹ̀ jáde dárúkọ pé Jonathan làwọn máa fà kalẹ̀ láti díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí lásìkò ìbò ọdún 2027. Bákan náà ni wọ́n sọ wípé àwọn máa tún lọ forúkọ rẹ̀ sílẹ̀ lọ́dọ̀ àjọ elétò ìdìbò ilé wa INEC kí wọ́n lè gbé orúkọ rẹ̀ jáde mọ́ àwọn olùdíje tó fẹ́ dupò ààrẹ lọ́dún 2027. Ṣùgbọ́n nígbà tí àjọ náà máa gbé orúkọ àwọn olóṣèlú 19 tí wọ́n fẹ́ díje dupò ààrẹ orílẹ̀-èdè yìí jáde, kò sí orúkọ Jonathan níbẹ̀ rárá. Ohun táwọn míín sọ ni wípé ó ṣeé ṣe kí àjọsọ ọ̀rọ̀ ti wà láàrin òun àti ààrẹ Tinubu pé kó má wulẹ̀ du ipò náà ló fà á tí orúkọ ọkùnrin yìí kò fi sí lára àwọn olùdíje fúnpò ààrẹ tí yóò wáyé lọ́dún tó ń bọ̀. Bẹ́ẹ̀ làwọn míín sọ wípé àwọn ẹgbẹ́ PDP ni wọ́n fẹ́ fa Jonathan sírìn. Ọkùnrin náà kò sọ wípé òun fẹ́ díje dupò ààrẹ ilẹ̀ wa. Adéwálé Adéoyè ló ṣe àkójọpọ̀ ìròyìn yìí fún ìkànnì Aláròyé Online TV.